أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك والله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo èèyàn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam pé abáríkà jímọ̀ tòní ọlọ́run ẹ̀kẹ́mi wa ṣe ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ lórí òkè yẹ̀pẹ̀ àdúrà wa gbà. Èyí tá ní kí á mú wá fúnra wa, a ní ká rán gbogbo obìnrin ayé, a ní ká rán wọn létí ọ̀rọ̀ ọlọ́run, especially gbogbo àwọn obìnrin nínú ẹ̀sìn Islam. Ẹ̀yin obìnrin tẹ káṣà áísíìdì dídà sí àwọn ọkọ yín lára, ẹ̀yin obìnrin tẹ ń yọ ọ̀bẹ sí àwọn ọkọ yín, ẹ̀yin obìnrin tẹ ń da omi gbóná sí àwọn ọkọ yín lára, ẹ̀yin obìnrin tẹ kí ń gbọ́ ọ̀rọ̀ sí àwọn ọkọ yín lẹ́nu, ẹ̀yin obìnrin tẹ ń ṣe ṣìnà mọ́ àwọn ọkọ yín lára, ẹ̀yin obìnrin tí ẹ ń wá aburú, tẹ ń ṣe aburú pẹ̀lú àwọn ọkọ yín lórí ásìdì dídà ni, lórí omi gbóná dídà ni, lórí ká gúnra wa lọ́bẹ ni, lórí ká ṣe ṣìnà pẹ̀lú àwọn ọkọ wa ni. Ẹ bẹ̀rù Ọlọ́run o. That is why mo fi ní pé especially àwọn obìnrin nínú ẹ̀sìn Islam, obìnrin alálùbáríkà kan kò ní wùwà tí ò dá pẹ̀lú ọkọ ẹ̀, no matter how. Omi gbóná dídà sára, ọ̀bẹ gígún ọkọ, ásìdì dídà sí ara ọkọ, ká ṣe ṣìnà mọ́kọ lára, Ọlọ́run wò wá o. Ẹ̀yin obìnrin nínú ẹ̀sìn Islam, Ọlọ́run wo gbogbo yín pátápátá, no matter how nǹkan tó bá ọkọ yín lè ṣe. Ẹ dẹ̀ rántí pé nǹkan tẹ́ ń ṣe yẹn, aburú nǹkan tẹ́ ń ṣe sáwọn ọkọ yín yẹn, àrọ́mọdọ́mọ yín generation kẹwàá lẹ́ ń gbin orí burúkú sílẹ̀ fún. Ẹ tún wá jìyà náà láyé, ẹ tún jẹ lọ́jọ́ àlìkèhámà. Àtá títí tí Ọlọ́run á máa fi hàn yín ìpè torí Ọlọ́run ti sọ fún yín, ìlà hálímù lè gé ibi wáṣà hádàtí fáyùnà bí òkun bímọ kóńtùn tá a mọ̀ lónà. Ọlọ́run nímọ̀ nípa gbogbo nǹkan tẹ́ ń ṣe pátápátá. Títí tẹ́yìn náà bá tó wá já padà sódì kejì tẹ́ kú tán, tẹ́wàá máa sọ fọ́lọ́run, tọ́lọ́run máa fi gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ní kọ̀ǹkọ̀ dé gbangba, tẹ́ fi ń ní àwọn ọkọ yín lára, tẹ́ ń domi gbóná, tẹ́ ń dá ásìdì, tẹ́ ń yọ ọ̀bẹ, tẹ́ ń ṣe ṣìnà, tẹ́ du ọkọ yín ò ká yín. Ọlọ́run ló nímọ̀ nípa gbogbo ẹ̀ o. Látàyé náà lẹ́yìn tí bá máa jìyà, tẹ́ bá wá bọ́ sódì kejì lọ́dọ̀ Ọlọ́run tẹ́ ti kú tán, Ọlọ́run á máa fi gbogbo nǹkan tẹ́ ṣe yìí, ó máa fi hàn yín báyìí. Ẹ̀yin náà wá máa sọ fọ́lọ́run pé kọ́lá rọ́bì ìrìjìhù ní ilà áálí ámàlù sọ́ọ̀lì hafi má tàràkìtù. Ọlọ́run ọba aláìmọ̀kan ni wá nígbà náà, àmọ̀pá ìṣe tó tóbi tó ìlàṣẹ. Dákun Ọlọ́run dá wa padà sílé ayé, ká lọ ṣe dáadáa, ká lọ ṣiṣẹ́ rere. Ọlọ́run wa dá yín lóhùn pé kàlá inna hakalimatu wa qahiluwa wa min warahi barizau illa yawmi yubashuna. Ọlọ́run ní kò possible kẹ́ padà lọ tún gbogbo ìwà tí ò dá tẹ́ ti wù yí. Ọlọ́run ní kò possible kó ń dá yín padà sílé ayé kẹ́ lọ tún ṣe. Ẹ jẹ́ ká wà very careful. Ẹ jẹ́ ká wà, no matter how nǹkan tó bá kọ́kọ́ ẹ ṣe fún ẹ, má gbọ́kọ lẹ́nu, má yọ̀bẹ sọ́kọ, má domi gbóná sára ọkọ, má dá ásìdì sára ọkọ, má ṣe ṣìnà mọ́ ọkọ lára, má lọ ṣe oògùn burúkú. Ṣe oògùn burúkú sọ́kọ bẹ́ẹ̀ kó má rí jẹ torí kó má lè fẹ́yàn míì. Ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀sìn. Ẹ dákun ẹ torí Ọlọ́run ẹ̀yin obìnrin. Al-Qur'an ti jẹ́ kó yé wa pé in ja'akum bin nabahin fatabayanu. Ní tó bá rí di ọ̀rọ̀ kan fatabayanu. Àwa rí nǹkan tẹ́yin obìnrin ṣe ni, àmọ́ nǹkan táwọn ọkùnrin ń ṣe. Yorùbá sì ní tá bá bẹ̀rù wí, á bẹ̀rù wí. Ìwọ ọkùnrin náà, ẹ̀yin ọkùnrin, ẹ wà very careful, especially àwọn ọkùnrin nínú Islam. Ẹ ṣe ẹ̀tọ́ bó ṣe tọ́ bó ṣe yẹ, ẹ ṣe sáwọn ìyàwó yín gẹ́gẹ́ bọ́lọ́run ṣe sọ, bánà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam bó ṣe sọ fún wa. Al-Qur'an ti sọ fún wa náà. Wa min ayati an alaqalakum min anfusikum azwajan
litaskunu ilayha wa ja'ala bainakum mawaddatan wa rahmatan inna fi dhalika laayatin liqawmin yatafakkaruna. ṣé ìfẹ́ tọ́lọ́run fi ní kán bá kẹ́ bára yín lónìí ìwọ ọkọ ló ń wù síyàwó ẹ̀ ṣé fẹ́ nìyẹn? Ọlọ́run dẹ̀ ti ní pé a ti dá àwọn ìyàwó yín látara yín. Òun rí fàṣẹ ànábì wa Adam alayhi salatu wa salam àti ìyá ńlá wa Hawa o. So Ọlọ́run ní òun yọ ìyàwó yín látara yín kẹ́ lè bá a nífọ̀kànbalẹ̀, kẹ́ dẹ̀ lè kẹ́ kírètì ìfẹ́, kẹ́ lọ́ọ̀fù ara yín dénú dọ́kàn. Ìfẹ́ tẹ́ bá ní síra yín yẹn ó máa fún yín ní rahama, àánú Ọlọ́run á máa bá yín, ìfàyàbalẹ̀ á máa bá yín, ẹ máa ṣe dáadáa nú ayé. Àwa ọkùnrin náà ẹ dákun, kò yọ ẹnì kọ̀ọ̀kan lẹ̀, ẹ jẹ́ ká ṣe dáadáa pẹ̀lú àwọn ìyàwó wa o. Bó ṣe wù ká pẹ́ láyé tó á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ o. Ẹ jẹ́ ká ṣó ìfẹ́ pẹ̀lú àwọn ìyàwó wa, ẹ jẹ́ ká lóòótọ́ pẹ̀lú àwọn ìyàwó wa. Ṣé mọ̀ póbìnrin wọ́n ti ní pé wọn ò pé ìjọ́ tóbìnrin bá ṣe dáadáa wọ́n ní ká gbà pé mistake ni, àyídá ni ká máa expect. Tá bá wá ń ṣe dáadáa náà ká máa fi control wọn. Ẹ̀yin obìnrin náà, àyá Al-Qur'ani tó bá yín wí àtọkùnrin àtobìnrin, Ọlọ́run wá ní yíyọ ẹ̀yọ́ allazina amanu isbiru wasabiru warabitu wattaqullaha la'allakum tuflihuna. Ó ní ẹ̀yin náà ẹ̀yin obìnrin ẹ lọ lámúmọ́ra, ẹ lọ ní sùúrù, ẹ lámojú kúrò. Obìnrin alálùbáríkà máa ń ní gbogbo àwọn tó dáa ní kẹ́ lè bá jèrè níwájú Ọlọ́run, kẹ́ lè jèrè àwọn ọmọ yín. Àmọ́ lórí pé omi gbígbóná dídà sára ọkọ, ọ̀bẹ gígún ọkọ, ásìdì dídà sára ọkọ, àwọn oògùn burúkú, ká mú nǹkan ọmọkùnrin ọkọ wa tó kó má lè ṣe ṣìnà, ká lọ máa ṣe oògùn kọ́kọ́ wá lè dolóṣì. Ẹ wà very very careful. Nǹkan tẹ́ ń ṣe yẹn ègún generation, more than 10 generation yín lẹ́ ń create nǹkan sílẹ̀ fún yẹn, tó sì jẹ́ pé ẹ jìyà ẹ̀ láyé, ẹ jìyà ẹ̀ lọ́jọ́ al-qiyamah. Ẹ jẹ́ ká very careful. Subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Wassalamu ila al-liqa'i.